Sam bọ̀ pàtàkì tó wà ńbẹ̀ ni wípé Dávìdì yin Ọlọ́run lógo fún ìṣẹ́gun ńlá tí Ọlọ́run fún Dávìdì. Dávìdì sì wà nínú ọpẹ́ Dávìdì, ó fi ìbéèrè rẹ̀ ó fi sínú ọpẹ́ tí Dávìdì fi bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó fi ìbéèrè rẹ̀ ó fi sínú ọpẹ́. Ṣùgbọ́n ọpẹ́ tí Dávìdì ń ṣe fún Ọlọ́run, ó fi ń ṣe ìyìn ni, ó fi ń kọ orin, ó fi ń gbé Olúwa ga ni. Dávìdì ń kọ́ wa bí a ṣe máa gba àdúrà, ọ̀nà tá a lè gba àdúrà tó jẹ́ pé ó máa ń jẹ́ kí inú Ọlọ́run dùn sí wa, tó jẹ́ pé nínú ìyìn a lè wá fi ìbéèrè wa ká fi sí. So èmi á pè ní psalm of deliverance lèmi pè, psalm ìtúsílẹ̀ lèmi pè, but ẹ máa rí wọ́n lè sọ pé psalm ọpẹ́ ni, lóòótọ́ ni, psalm ìyìn ni, lóòótọ́ ni, psalm àsọtẹ́lẹ̀ tó ní Dávìdì sọ àsọtẹ́lẹ̀ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn tí Jésù bá ṣe ìdájọ́, ó wà ńbẹ̀, lóòótọ́ ni gbogbo ẹ̀, but èmi pè ní psalm of prayer of deliverance, àdúrà ìtúsílẹ̀ gidi ni nípa fífi ìyìn. Èèyàn lè fi ìyìn, kéèyàn máa yin Ọlọ́run nínú ìyìn kí ìtúsílẹ̀ kó sì wà. So àdúrà ni prayer of deliverance. So ọ̀rọ̀ ìyànjú wa méjì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní kíákíá ká tó ka psalm 20. Èkíní ni wípé ǹjẹ́ o mọ orúkọ rẹ̀? Do you know his name? Torí ní psalm 9 Dávìdì sọ wípé ẹni tó bá mọ orúkọ rẹ̀, ẹni tó bá mọ orúkọ Ọlọ́run, òní Dávìdì sọ̀rọ̀ nípa rẹ̀ ní psalm 9. So do you know his name? Ǹjẹ́ o mọ orúkọ rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ pé àmọ́ mọ orúkọ ẹ̀, ṣebí Jésù Kristi lórúkọ rẹ̀. Lóòótọ́ Jésù Kristi lórúkọ rẹ̀, ṣùgbọ́n ṣo mọ orúkọ Ọlọ́run? Ṣo mọ ẹni tó tọ́lọ́run jẹ́? Nígbà tọ́lọ́run pè Mósè tó máa rán Mósè iṣẹ́, ó sọ fún Mósè, Exodus 3 verse 14 to 15, Exodus 3 14 to 15, ó sọ fún Mósè wípé mo fẹ́ rán ẹ iṣẹ́ lọ bá àwọn bàbá ẹ àti Fáráò, lọ sọ fún wọn wípé God of Abraham, God of Isaac, God of Jacob pòun ló rán ẹ. Mósè sọ pé Ọlọ́run tó ń bá mi sọ̀rọ̀ yìí mo fẹ́ mọ̀. Ọlọ́run àwọn bàbá mi lóòótọ́ mo gbọ́ ń pa wọn, but èmi fẹ́ mọ ẹni tó ń bá mi sọ̀rọ̀, Ọlọ́run yìí, I want to know you. Mo fẹ́ mọ̀ ẹ́, ó fẹ́ rán mi iṣẹ́, I need to know you. Kí nígbà tí n bá dọ́dọ̀ Fáráò, màmá kan tí màá sọ fún Fáráò, màá lè sọ fún wípé ẹni báyìí ló rán mi sí ẹ, torí Ọlọ́run pọ̀ ní Egypt. So Ọlọ́run wo ni? Mo fẹ́ mọ̀ ọ́. So Olúwa sọ fún Mósè wípé èmi ni tí ń jẹ́ èmi ni. Èmi ni tí ń jẹ́ èmi ni mí ni wípé ní gbogbo ìgbà, ní gbogbo nǹkan tó bá fẹ́, ní gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀, mo wà pẹ̀lú ẹ, èmi ni. Nígbà ogun, I am the I am. Tó bá fẹ́ kí n pèsè fún ẹ, the I am. Tí Fáráò, ọ̀nà kan náà tí Fáráò bá gbà, the I am. Mósè wá ní pé okay, now I know you. So do you know God? Do you know God pẹ̀lú orúkọ ẹ̀? Nígbà tó máa bá Abraham sọ̀rọ̀, ó sọ fún Abraham wípé èmi ni Ọlọ́run Olódùmarè, the Almighty God, El Shaddai, covenant keeping God, Ọlọ́run májẹ̀mú. Ọlọ́run tó jẹ́ pé tó bá fẹ́ bá rìn, májẹ̀mú ni o. Ó láti pa májẹ̀mú rẹ̀ mọ́ láti lè rí nǹkan tọ́lọ́run yìí bá sọ. Ó sọ fún Abraham bẹ́ẹ̀. Kí ló dé tí ó sọ fún Abraham wípé I'm just God? But ó sọ fún Abraham pé I'm God Almighty, Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tí àdìtú ni tí kò aráyé ò lè tú. I'm the Almighty God. So ó ní ìdí tọ́lọ́run fún rẹ̀ ṣe ń sọ orúkọ ẹ̀ fún àwọn èèyàn, so that a lè mọ bá ṣe máa ń sin Ọlọ́run yìí. So Abraham mọ̀ ìpọ́ Ọlọ́run yìí, Ọlọ́run májẹ̀mú ni. Tó bá sọ pé kí n ka ọ̀rọ̀ òun láàárọ̀ àti lálẹ́, mo láti kà á láàárọ̀ àti lálẹ́ ni kí n bá lè rí nǹkan tó ṣèlérí pó máa ṣẹlẹ̀. So ó jẹ́ ká Abraham mọ̀ ẹni tí mo jẹ́ nìyẹn, Ọlọ́run májẹ̀mú, a covenant keeping God. So oríṣiríṣi orúkọ lọ́lọ́run ní. Èwo ló mọ̀ nínú orúkọ Ọlọ́run? Ṣé oṣù tó kọjá làwọn ìyá wa kọ́ wa ní Jehovah Nissi? Lásìkò ogun tó bá fẹ́ kó lọ́run kó ja ogun fún ọ, orúkọ tó máa pe Ọlọ́run nìyẹn, pé Jehovah Nissi. Mi ò mọ pàtàkì àwọn orúkọ yìí until ìgbà tèmi fúnra mi ní encounter pẹ̀lú Ọlọ́run. Nígbà tí mo ṣẹ̀dá Amẹ́ríkà, ibi tí mo apartment ta lọ gbà, mi tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ kò tí ì sí nǹkan kan.
so kò sówó ta fẹ́ fi sanwó apartment. Wọ́n dẹ̀ ní ká wá jáde, kò sẹ́ni tí mo fẹ́ lọ gba owó lọ́wọ́ ẹ̀. Ọjọ́ tó ńgbà tó di tó ku èdè ìtàn wa kẹ́rù wa jáde, mo ti gbààwẹ̀, mo ti gbàdúrà, nothing happens. Ìrọ̀lẹ́ ọjọ́ náà mo kàn wà lórí bẹ́ẹ̀dì mi, mo kàn meditate lórí ọ̀rọ̀ Ọlọ́run ní pé Olúwa, I know you are too faithful to fail. I don't know what is going on. Mo ti gbàdúrà, mo ti ṣe gbogbo rẹ̀, kò sí nǹkan tí mo tún fẹ́ ṣe mọ́, kò sẹ́ni tí mo lè lọ bá. Wọ́n sì ń bọ̀ wá kẹ́rù wa jáde ní lọ́jọ́ kejì, kò síbi tí mo fẹ́ kẹ́rù lọ o, bí tiẹ̀ lówó ti máa fi kẹ́rù. I'm just meditating, mo kàn meditate lórí bẹ́ẹ̀dì mi, mo dẹ̀ gbóhùn ẹ̀. Ó dẹ̀ sọ fún mi wípé call me by my name Jehovah Jireh 3 times. Pè mí lórúkọ mi Jehovah Jireh nígbà mẹ́ta. That's easy. Thank you for even answering me, Olúwa. Torí mi ò gbàdúrà, mo kàn meditate ni. Mo dẹ̀ pé Jehovah Jireh, Jehovah Jireh, Jehovah Jireh. That was it. Kò ní kí n gbàdúrà, ó kàn ní call me by my name ni. I just call him by that name. 5:30 a.m. láàárọ̀ kùtùkùtù. Mo gbọ́ téèyàn kan kọlẹ̀kùn mi. Mo ṣàwọn pé wọ́n ṣáà lè jí wá kẹ́rù láago 5 ààbọ̀. Kí ló ṣọwọ́ people yìí? Kí n wo ẹni tó wà lẹ́nu ọ̀nà, mo rí póbìnrin kan ló wà ńbẹ̀. Okay, how can I help you? Ó ní, I have a message for you. Mo àpò oníṣẹ́ tó fẹ́ wọ́n rán òṣẹ́ sí. Ta ló rán iṣẹ́ sí mi? Ó lọ́lọ́run. Is that not strange? Láàárọ̀ kùtùkùtù ó lọ lé èèyàn kó sọ pé Ọlọ́run rán ẹ̀. Mo ṣáà ṣílẹ̀kùn. Nígbà tí màá fi rí, níṣẹ́ ló mú money order. Ó ti ṣe money order. Ó mú dání wá. Iye tí mo jẹ apartment tán fẹ́ gbà gangan ló wà ńbẹ̀, kò á di owó kankan sí. Iye tó wà tí apartment sọ pé tí n bá ti mú wá kán máa kẹ́rù jáde, ó fi Black American ni, ó dẹ̀ fi lé mi lọ́wọ́. But give me your information. That's all right. Just give the glory to God. Pé òun lọ bì kan, torí ẹ̀ ló ṣe tètè jí wá. Pé òun fẹ́ lọ wẹ̀, ló ń gbọ́ ohùn yẹn tó sọ pé go and look for that lady, go to her. Ṣé mọ̀? So nígbà ni mo mọ̀ pé aṣọ ó ṣe pàtàkì ká mọ Ọlọ́run yìí pẹ̀lú orúkọ tó ń jẹ́ olùpèsè, Ọlọ́run tó ń pèsè, Jehovah Jireh. So David sọ Psalm 9 wípé ẹ tó bá mọ orúkọ Ọlọ́run, ó ló máa lè gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí, because tẹ́ ẹ bá mọ orúkọ rẹ̀, báwo lẹ ṣe fẹ́ gbẹ́kẹ̀lé? Tẹ́ bá mọ̀ pé ńgbà tá àlàáfíà tí kò bá sàlàáfíà, tẹ́ mọ̀ pé orúkọ rẹ̀ Jehovah Shalom ni, mo lè pè ní Jehovah Shalom. Olúwa á sì dáhùn. Gbogbo Psalm tá à ń ṣe ni pé David máa ń lo oríṣiríṣi orúkọ fún Ọlọ́run. Nígbà tó lọ bá Gòláyàtì jà, nígbà tó máa fi rí Gòláyàtì, ó sọ fún Gòláyàtì pé ìwọ di kó gbogbo nǹkan ogun oko wá. Èmi ò ní nǹkan ogun tí mo fẹ́ bá ọjà, ṣùgbọ́n mo ní orúkọ Olúwa. Orúkọ kan, orúkọ Olúwa, òun mo fẹ́ òun wá fi bá ẹjà Gòláyàtì. Mo sì ní ìdánilójú pé tí bá máa fi pe orúkọ yẹn, orí ẹ àwọn ẹyẹ máa fi ṣoúnjẹ jẹ ní Gòláyàtì. 1 Samuel chapter 17 verse 45. 1 Samuel chapter 17 verse 45. Ó sọ pé mo tọ̀ ọ́ wá ní orúkọ Olúwa àwọn ọmọ ogun. Orúkọ kan ló lò. Right name for right situation. Orúkọ tó ní í ṣe pẹ̀lú irú nǹkan tí David fẹ́ ṣe lákòókò náà òní David lò. So ó ṣe pàtàkì ká mọ orúkọ Ọlọ́run. A lè mọ̀ nípa ìrírí by experience. Job mọ orúkọ Ọlọ́run gidi by experience ni. So nígbà mìíràn ó lè jẹ́ pé nínú ìbápàdé, nínú encounter pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, gbogbo wa la ní Bible, a lè kà, a lè wo orúkọ Ọlọ́run, a lè wo bó ṣe ń pera ẹ̀ lórúkọ àti irú iṣẹ́ tó máa ń ṣe tá bá ti fi irú orúkọ bẹ́ẹ̀, tá bá ti fi pe Ọlọ́run. So ọ̀rọ̀ ìyànjú kejì, mi fẹ́ kí àwọn ọ̀rọ̀ ìyànjú yẹn kó gùn púpọ̀. Ìkejì ni wípé a lè yìn Olúwa fún ìtúsílẹ̀. Ṣé rí warfare prayer ó lágbára lóòótọ́. David gan máa ń gba warfare prayer. Ṣùgbọ́n mo sọ fún wa lórí òkè bóyá lọ́sẹ̀ tó kọjá ni wípé àdúrà warfare téèyàn bá fẹ́ k'Ọlọ́run ja ogun fún òun ní kíákíá, kéèyàn really dojúkọ ọ̀tá, ìyìn ni o. Ìyìn ni, nípa ìyìn ni. Mo fún wa ní Psalm 149 mi mọ̀ bóyá lọ kà á. Tá bá délé ẹ tún lọ wo Psalm yẹn, ó lágbára. Orí David ó kàn ẹ̀rín ẹ̀sán, ẹ ka gbogbo rẹ̀, kẹ́ rí nǹkan t'Ọlọ́run sọ. You can praise your way out of any situation. A lè fi ìyìn Ọlọ́run jáde kúrò nínú irú kò nírú ṣe irú wàhálà bẹ́ẹ̀.
tí a bá lè yin Ọlọ́run pẹ̀lú ọkàn, kò kì í ṣe ká máa kọrin ká máa jó ká má mọ òtúmọ̀ orin tá à ń kọ o, ká yin Ọlọ́run pẹ̀lú ọkàn wa, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́, torí tí Dáfídì bá yin Ọlọ́run ó máa ń mú ọ̀rọ̀ Ọlọ́run ó máa ń mú dání ni. Ṣé nígbà tá a ṣe Job, mo sọ fún wa pé ṣé kò jẹ́ ohun ìyàlẹ́nu tí jẹ́ pé nígbà tí Job gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí òun, lẹ́yìn tán sọ gbogbo rẹ̀ fún Job tán, ńṣe ni Job ńṣe ló dùbúlẹ̀ ó wólẹ̀ ni. Job sì yin Ọlọ́run, ó ní ìbùkún ni orúkọ Olúwa. Wow, wow. Ó gbọ́ gbogbo news gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Job pátápátá, lẹ́yìn tó gbọ́ the last person tó bá sọ the last thing tó ṣẹlẹ̀ sí, kí ni Job ṣe? Ó fa aṣọ ara rẹ̀ ya. Job dẹ̀ rọra ó wólẹ̀, ó sọ wípé ìbùkún ni fún Olúwa o, nítorí Olúwa ní í fi fún ni, Olúwa ló sì ń gbà. Pé ní ìhòhò ló ń wá sínú ayé, tóun bá sì ń lọ kò sí kankan tóun mú lọ, ní ìhòhò náà ni gbogbo nǹkan tóun ní láyé tí Olúwa ni, tí Olúwa ni. Job yin Olúwa, a sì mọ̀ pé at the end of the day gbogbo nǹkan tí Job sọnù gbogbo ẹ̀ lọ́lọ́run fi ìlọ́po méjì ló fi dá padà fún Job, nítorí pé Job wólẹ̀, Job yin Ọlọ́run. So ká má jẹ́ kí nǹkan tó tá ń go through ká má jẹ́ pé ká má máa gbé sórí ju Ọlọ́run lọ. In every situation ni o give thanks lọ́rọ̀ Ọlọ́run sọ o. So David mọ bó tó bá fẹ́ kí Ọlọ́run ṣe nǹkan fún òun, David á bẹ̀rẹ̀ sí ní máa yin Ọlọ́run. Ọmọ kan tọ́lọ́run ti ṣe tẹ́lẹ̀, David á máa sọ láti yin Ọlọ́run. Nígbà tó bá sì ṣe, Olúwa á sì dìde, Olúwa á sì ṣe ohun tí David fẹ́ kó ṣe fún òun. Psalm 149 tí mo ní kàkà yẹn 6-9 yẹn, mo kàn máa paraphrase ni. Ó sọ wípé kí ìyìn Ọlọ́run kí ó wà ní ẹnu wọn àti idà olójú méjì lé ọwọ́ wọn. Àwa Kìrìsìtẹ́nì ló ń bá sọ̀rọ̀ o, wípé tá bá fẹ́ kóun gbẹ̀san, tá bá fẹ́ kóun jà fún wa, tá bá fẹ́ kóun ṣe ìdájọ́, Olúwa ló ń sọ bẹ́ẹ̀. Ó ní pé ká jẹ́ kí ìyìn Ọlọ́run kó wà lẹ́nu wa. Nígbà tá bá sì ń ṣe ìyìn yẹn, ká fi ọ̀rọ̀ Ọlọ́run dání ni o, ká di ọ̀rọ̀ Ọlọ́run mú. Olúwa, ẹ̀yin lẹ sọ wípé ẹ tó bá gbẹ́ kòtò fún mi, òfin rẹ̀ ló máa kó sínú kòtò yẹn. Mo gbé ọ̀gá nítorí ọba tó máa ń mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ nìyí. Mo gbé ọ̀gá Olúwa, mo yìn ọ́ lógo, ògo ni fún orúkọ rẹ, ògo. You are dancing, you are praising God. Ẹ dẹ̀ mú idà, idà tẹ́ fi ń jà ọ̀rọ̀ Ọlọ́run ni, ẹ má kàn kọrin lásán, ẹ mú idà dání. Idà ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó wà lọ́wọ́ yín. Tá bá ṣe bẹ́ẹ̀, Olúwa sọ wípé òun á gbèjà wa, òun á sì jà fún wa. Verse 9 yẹn wá sọ pé ó ní ọlá yìí ni gbogbo ènìyàn mímọ́ rẹ̀ ní. Gbogbo wa ló fún lóore ọ̀fẹ́ yìí o, kò ṣe pásọ̀ nìkan, kò ṣe teacher, kò ṣe pé wòlíì kan, gbogbo àwa ọmọ Ọlọ́run ló fún ní eléyìí láti lè lò ó láti fi ṣẹ́gun àwọn ọ̀tá, láti fi ṣẹ́gun àwọn ìkà ènìyàn, k'Olúwa lè dìde nínú ìjà sí àwọn ọ̀tá wa. So David yin Olúwa fún ìgbàlà lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ ní Psalm 9 ni. This is the way to pray. Bá ṣe ń this is the way téèyàn bá fẹ́ gbàdúrà, kádúrà yẹn kó ṣe ní kíákíá. Tá bá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run, àwa èèyàn lásán gan tá bá ń yìnyàn, ẹ mọ̀ pé téèyàn bá lo agbo Sunny Adé, bó jẹ́ $1,000 ilẹ̀ mú lọ, tí Sunny Adé bá bẹ̀rẹ̀ sí ní kí orúkọ ní tẹ̀mọ́ fi ná owó yẹn fún Sunny Adé ẹ̀ nímọ̀ ìgbà náà. Ẹ lè kúrò ńbẹ̀ kẹ́ broke o, but the fact pé ó tiẹ̀ ń praise yín orí yín á kàn mọ́ wú ni. Bẹ́ẹ̀ ló ṣe rí fún Ọlọ́run. Tá bá ti ń yin Ọlọ́run, tá ń pe orúkọ Olúwa, Olúwa á dìde, Olúwa á dìde. So David ó lò yẹn láti fi yin Ọlọ́run, láti fi yìn. Ní ìparí, David wá rọra fi ìbéèrè rẹ̀ ó rọra fi sí pé mo fẹ́ ìdájọ́ o ìdájọ́ lórí àwọn ọ̀tá mi. But David bẹ̀rẹ̀ pẹ̀lú pé ó yin Ọlọ́run. Ẹ jẹ́ ká wá ka Psalm 9. Psalm 9 verse 1-2. David sọ̀rọ̀ nípa ọ̀nà tí a lè gbà láti fi yin Ọlọ́run. Toró ní bá ṣe lè yin Ọlọ́run, t'Olúwa sì gba irú ìyìn náà. Ó sọ nípa ọ̀nà mẹ́ta tóun fi ń gbà láti fi yin Ọlọ́run ni o. Tẹ́pẹ́ àwa náà fúnra wa a lè gbà láti máa fi yin Ọlọ́run. Ó ní èmi ó fi gbogbo àyà mi yin Olúwa. Èmi ó fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn. Èmi ó yọ̀, èmi ó sì ṣe inú dídùn nínú rẹ̀. Èmi ó sì kọrin ìyìn sí orúkọ rẹ̀, ìwọ ọ̀gá ògo. Orí verse 1 yẹn
orin tá a máa ń kọ. I will praise the Lord, I will praise the Lord, I will praise the Lord with my whole heart, with my whole heart. I will praise the Lord, blessed people, praise the Lord. Psalm 1 nìyẹn. So ìdí kìíní ni pé David sọ pé bí mo ṣe yin Ọlọ́run ni pé mo ń fi gbogbo àyà mi mo fi yin Ọlọ́run. Kò kí n ṣe pé mo kàn ń yin Ọlọ́run láti ẹnu mi, bọ̀ gbogbo àyà mi, gbogbo ọkàn mi, láti inú ọkàn mi ni mo fi yin Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ la máa ń kọrin, a máa jó nu chọ́ọ̀chì, wọ́n á jọ àjọ praise. Wọn ìtumọ̀ orin yẹn gan wọn ò mọ̀. Wọn ever meditate lórí ẹ̀. Gospel singer tó kọ orin break every chain orin tó jẹ́ pé kò sẹ́ni tí ò kì í gbọ́ ni. Testimony táwọn èèyàn ní nípa orin yẹn ó ti pọ̀ jù. Ìtúsílẹ̀ tọ́lọ́run máa ń fún àwọn èèyàn nípa orin yẹn. Ó fún rẹ̀ tọ́lọ́run fún lórí yẹn ó wà nú ìdè. Ó fún rẹ̀ gangan láti ìgbà tó ti release orin yẹn bóyá bíi January this year ló fún rẹ̀ ṣe mọ̀ pé àṣírí ìdè fúnra òun lòun gangan wà. Àwọn èèyàn dẹ̀ ń rí ìtúsílẹ̀. Nígbà tí wàhálà ayé ẹ̀ tó wá sùn ó fún rẹ̀ wá lọ sínú àwẹ̀ ó lọ sí fèsì Ọlọ́run wá sọ fún pé ó ní tí mo fún ẹ tó ń tú gbogbo àwọn èèyàn sílẹ̀ ìwọ fún rẹ̀ ó wà nínú ìdè torí pé ó wà nínú ìdè mo ṣe fún ọ lónìí but ìwọ ọkọ ó dẹ̀ fi méèkó owó rẹpẹtẹ ó di mẹlọ́níà but ó fìgbà kan jókòó kó ti ẹ̀rọ pé orí tọ́lọ́run fi fún mi kí tiẹ̀ ní túmọ̀ àwọn ọ̀rọ̀ yìí náà òòró ó nígbà ẹ̀ ló ṣẹ̀ lọ meditate ó ṣẹ̀ lọ listen sí ó ṣẹ̀ wò pé wow ibi tó ti meditate lórí ẹ̀ ló ti rí ìtúsílẹ̀ ṣẹ́rí so ọ̀pọ̀lọpọ̀ akọrin inú chọ́ọ̀chì you are too faithful to fail me, you are too consistent to leave me halfway, you will never disappoint. Tabalẹ̀ ti kúrò church àti gbàgbé back to square one. So ìyẹn kàn jọjọ yẹn lásán ni àmọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn. But David sọ wípé ní tèmi o gbogbo àyà mi lèmi fi ń yin Olúwa. Mi ò kàn sọ̀rọ̀ lásán, gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ tí mo fi ń yin Olúwa láti inú ọkàn mi wá ní kò kí ń ṣe láti ẹnu. So ọ̀nà kejì tá fi ń yin Olúwa David ní èmi ò fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn. I will testify. Máa jẹ́rìí, máa pòkìkí rẹ Ọlọ́run àgbáyé. Wọ́n yìn ọ́ lógo Ọlọ́run òtítọ́. Tọ́lọ́run bá ṣe nǹkan fún wa tá a bá fi hàn á yin Ọlọ́run. Ọ̀nà tá fi ń gbà yin Ọlọ́run ni pé wá wo nǹkan tọ́lọ́run ṣe fún mi, wá wo oore tí Jésù ṣe fún mi. Ẹni náà wá gba Ọlọ́run, á gba Jésù nítorí títí ẹ. Wá wo nǹkan tọ́lọ́run ṣe fún mi ní lásìkò tí kan bí eléyìí ṣẹlẹ̀ Olúwa mà ló gbà mí báyìí lolúwa mà ṣe gbà mí. Òun la ṣe ń give testimony òun ni. So ọ̀nà tá fi ń gbà yin Ọlọ́run, tá fi ń fi ògo Ọlọ́run hàn òun láti máa sọ fún àwọn ènìyàn iṣẹ́ ìyanu Ọlọ́run. Òun la máa ń ṣe lórí òkè sí tá fi máa ń give testimony lójoojúmọ́ láti máa fi iṣẹ́ ìyanu Ọlọ́run hàn. So David sọ pé èmi ò fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn. So ìkẹta ló wà verse 2 ó ní èmi ó yọ̀, èmi ó sì ṣe inú dídùn nínú rẹ, èmi ó sì kọrin ìyìn sí orúkọ rẹ. Nísìnyí ló ṣẹ̀ wá kan orin níbẹ̀rẹ̀ pé gbogbo àyà mi gbogbo ọkàn mi ni mo fi sí ìyìn yìí, mo ń fi ọkàn mi mo fi yin Ọlọ́run. Ìkejì ni pé mo ń jẹ́rìí Ọlọ́run, iṣẹ́ ìyanu Ọlọ́run. Ìkẹta ni pé mo ṣẹ̀ wá kọ orin gbogbo nǹkan tọ́lọ́run wá ṣe fún mi yìí, mo ṣẹ̀ wá ń fi orúkọ Ọlọ́run mo fi ń kọ orin, mo fi ń gbé Ọlọ́run ga, mo wá ń jó nítorí ọ̀gá ògo lọ́lọ́run. Ṣẹ́rí ọ̀nà mẹ́ta téèyàn lè gbà láti yin Ọlọ́run òní David sọ ní verse 1 and 2. So ó wá continue ní verse 3 títí lọ sí ṣe verse 9 ni ó wá ń sọ àwọn ìdí tó ń fi yin Olúwa. Pé mi kò ṣe pé mo kàn ń yin Olúwa lásán, ó ní ìdí tí mo fi yin Ọlọ́run yìí ní verse 3. Ó ní nígbà tí àwọn ọ̀tá mi tán bá pẹ̀yìn dà wọn ó ṣubú wọn ó sì ṣègbé níwájú rẹ̀, níwájú Ọlọ́run ni o. Ìyẹn ni pé Ọlọ́run fún mi ní ìṣẹ́gun lórí àwọn ọ̀tá mi. Ẹni pé ó sọ pé àwọn ọ̀tá mi nígbà tán bá pẹ̀yìn dà kò sọ pé wọ́n máa pẹ̀yìn dà, ó sọ pé wọ́n ti pẹ̀yìn dà already ni. Language of faith, àdúrà ìgbàgbọ́
nìyẹn, bó ṣe yẹ kó nígbàgbọ́ ṣe máa gbàdúrà nìyẹn, pé Olúwa ó dá mi lójú. Nǹkan tí Dáfídì sọ nìyẹn, pé gbogbo àwọn ọ̀tá mi wọ́n máa pẹ̀yìn dà, ó ti di dandan. Kò sọ pé nígbà táwọn ọ̀tá mi bá pẹ̀yìn dà, ó ní wọ́n ti pẹ̀yìn dà nígbà tí àwọn ọ̀tá mi tó ń pẹ̀yìn dà. Wọ́n ó ṣubú, wọ́n máa ṣubú ni, wọ́n ó sì ṣègbé níwájú Ọlọ́run. Hope ni, ìrètí nínú Ọlọ́run láàrin àwọn ọ̀tá. Orí Dáfídì sọ pé ìrètí mi nínú Ọlọ́run, mo mọ̀ wípé gbogbo ọ̀tá mi wọ́n máa pẹ̀yìn dà ní ó di dandan, wọ́n dẹ̀ máa ṣubú, wọ́n dẹ̀ máa ṣègbé níwájú Ọlọ́run. Prayer of faith, ìgbàgbọ́ ní Dáfídì ṣe ń sọ bẹ́ẹ̀, pé so ìdí tí mo fi ń yin Ọlọ́run nìyẹn, nítorí mo mọ̀ pé tí mo ní kò lè fi mí sílẹ̀ fún àwọn ọ̀tá máa pẹ̀yìn dà ni. So verse 4, ìdí tí mo tún fi ń yin Ọlọ́run ni wípé nítorí ìwọ ni o ti mú ìdájọ́ mi àti ìdí ọ̀ràn mi dúró. Ìwọ ni o jókòó lórí ìtẹ́ tí ò ń ṣe ìdájọ́ òdodo. Pé ìyẹn ni pé ìwọ ni ò ń gba ọ̀rọ̀ mi àti ẹjọ́ mi rò. Olúwa ń gba ẹ̀ nígbà tán bá lọ tẹ̀mí òkùnkùn bá parapọ̀ tán lọ fẹjọ́ mi sùn, Olúwa sọ pé ẹ gbàgbé ẹ má lọ bẹ̀, ọmọ mi ni. Don't go there, you go there you are in trouble, I will deal with you head on ni. So Dáfídì sọ wípé ìwọ Ọlọ́run ló ń gba ọ̀rọ̀ mi àti ẹjọ́ mi rò. Ọ̀tá lè wá fẹjọ́ mi sùn, ṣùgbọ́n mo ní ọ ní bàbá. Ìwọ ń gba ọ̀rọ̀ mi, ìwọ ló ń gbà rò. Ìwọ ló jókòó sórí ìtẹ́ ayérayé, ìtẹ́ tí kò sí bàbá ńlá tó lè yí ẹ kúrò lórí ẹ̀. Bí alágbára náà tó bẹ́ẹ̀. So pé ìdí tí mo fi yin Ọlọ́run òun ni eléyìí. Then ní verse 5, even though àsọtẹ́lẹ̀ ni ó ń sọ àsọtẹ́lẹ̀ bọ̀ sí nǹkan tó ti ṣẹlẹ̀ náà ni ó fi ń praise Ọlọ́run. Ó ní verse 5, ó ní ìwọ bá àwọn orílẹ̀-èdè wí, ìwọ pa àwọn ènìyàn búburú run, ìwọ pa orúkọ wọn rẹ́ láé àti láéláé. Ó ṣẹ̀mọ̀ tá bá rán Ọlọ́run létí àwọn nǹkan tó ti ṣe, wípé Olúwa mo yìn ọ́ nítorí pé àwọn orílẹ̀-èdè tí wọ́n tán yájú, tán try ẹ̀, tán dare ẹ̀, ó pa wọ́n rẹ́ pátápátá ní. Ṣáà rántí Sodom àti Gomorrah, Genesis 19 verse 24 to 25, a lè kà tá bá délé. Genesis 19 verse 24 to 25. Kí ló Olúwa ṣe sí Sodom and Gomorrah? Olúwa rọ̀ òjò iná, Bible sọ pé iná sulfur. Olúwa rọ̀ òjò iná sórí Sodom àti Gomorrah ni. Olúwa pa wọ́n rẹ́ tó jẹ́ pé ìran wọn kò sí kankan tó kù. Olúwa finish wọn ni, àti èèyàn àti gbogbo nǹkan tó ní, àti Olúwa pa wọ́n rẹ́ pátápátá ni. So Dáfídì rán Ọlọ́run létí pé ìwọ ló máa ń pa àwọn orílẹ̀-èdè rẹ̀ tẹ́ pé kò sẹ́ni tó máa rántí orúkọ wọn lára. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe yin Ọlọ́run. So Dáfídì sì ń sọ àwọn ìdí tó fi yin Ọlọ́run ni. Ó ní verse 6, ó ní ti àwọn ọ̀tá ìparun wọn ó parí tán láéláé. Gbogbo ọ̀tá tó bá dìde sọ́lọ́run àbí ọ̀tá tó bá dìde sí mi, ìparun wọn ó parí tán láéláé ni. Ó ní ìwọ ni ó sì ti run àwọn ìlú wọn nì, ìrántí wọn sì ti ṣègbé pẹ̀lú wọn. Ẹ mọ iye àwọn ìlú tọ́lọ́run run nígbà táwọn èèyàn rẹ̀ kúrò ní Egypt tí wọ́n ń bọ̀ ní Promised Land. Gbogbo ìlú tó bá fẹ́ jẹ́ àtakò, tó bá fẹ́ dúró sọ́nà wọn, Olúwa máa ń run wọn ni, tó jẹ́ pé àtẹ̀lẹ́gbẹ́ orúkọ wọn mọ́. Wípé ìwọ Ọlọ́run, ìwọ ló ń ṣerú iṣẹ́ bí eléyìí. Ìdí tí mo fi ń yìn ọ́ nìyẹn, ìdí tí mo fi ń gbé ọ̀gá lélẹ̀, nítorí iṣẹ́ ọwọ́ rẹ. Ó ti fi ìwọ Ọlọ́run, ó ti fi ọ́ hàn, ó ti fi ọ́ hàn. Ní verse 7, ó ní ṣùgbọ́n Olúwa yóò wà títí láéláé, ó ti tẹ́ ìtẹ́ rẹ̀ sílẹ̀ fún ìdájọ́. Mo ń gbé Ọlọ́run yìí ga ni, nítorí Olúwa yìí kò sẹ́ni tó lè yí nípò padà o. Ọba ayérayé ni o. Ìtẹ́ rẹ̀ wà bẹ́ẹ̀, ó jókòó sórí ìtẹ́ rẹ̀ ni ó sì máa ṣèdájọ́ gbogbo ènìyàn. Títí láéláé ló wà, kò sẹ́ni tó lè yípo ẹ̀ padà. Ayérayé ni, inú ayérayé ìtẹ́ rẹ̀ ó sì wà fún ìdájọ́ ni. Àga tó jókòó sí, àga ìdájọ́ ni àti àga àánú. Kò sẹ́ni tó lè mú ìdájọ́ Ọlọ́run, kò sẹ́ni tó lè mú kúrò. Olúwa gún wà títí láé ni o. Ó tẹ́ ìtẹ́ rẹ̀ fún ìdájọ́ ni. Torí ẹ̀ mo ṣe ń gbé ọ̀gá, mo ń yìn ọ́ Olúwa, nítorí ìwọ wà títí láéláé. Tó ń gbèjà mi, ẹni tó wà títí láéláé ni. Kò ṣe pé bóyá lọ́la kò jẹ́ president mọ́, kò jẹ́ governor mọ́ lọ́la. Ó wà títí láéláé ni. So ọ̀tá mi rógo títí láéláé ló wà. So ìdí tí mo fi yin Ọlọ́run òní Dáfídì sì ń sọ. Ní verse 8, ó wá ní òun ni ó sì ṣe ìdájọ́ ayé ní òdodo, yóò ṣe ìdájọ́ fún àwọn ènìyàn ní òtítọ́ ìwà.
nítorí onídàájọ́ lọ́lọ́run yìí o. Ìdájọ́ rẹ̀ ó pín sọ́nà méjì. Ó máa ń ṣe ìdájọ́ àánú, ìdájọ́ fún ẹni tí tẹ́ pé ọmọ Ọlọ́run ni tí ò lọ ṣeṣẹ́ ibi, tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ àánú ló gbà látọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí wọ́n sì sọ wípé àwọn máa bayé jẹ́, wọ́n á paint world red, àwọn lágbára, àwọn tẹ̀ máa díṣẹ́ Ọlọ́run yìí lọ́wọ́ ni, talent tó ń sọ̀rọ̀, àwọn máa dì pẹ̀lú ẹ. Olúwa dì pẹ̀lú yín náà, onídàájọ́ òdodo ni. Kan tí Dáfídì ń sọ nìyẹn, pé Olúwa ìwọ ló máa ṣèdájọ́ ayé, wàá ṣèdájọ́ olódodo, wàá sì ṣèdájọ́ ìkà ènìyàn, ṣùgbọ́n ìwọ máa ń ṣe ìdájọ́ ní òtítọ́ ni. Olúwa ò kì í gbé anybody, kò kì í sọ pé àtọ́rípẹ́lẹ̀ ti jẹ́ báyìí. Nǹkan tó bá ṣe òun ló máa gba èrè rẹ̀. Onídàájọ́ ni, kò sí pé mo lọ rojọ́ pé torí pé mo mẹjọ́ rò, kò sí bẹ́ẹ̀. Iṣẹ́ ọwọ́ oníkálùkù òun ló máa fi gba ìdájọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ní verse 9, David wá ń sọ̀rọ̀ nípa ààbò, refuge, pé ààbò, pé mo ń yin Olúwa yìí torí pé ó ní ààbò mi o. Ààbò mi lọ́lọ́run yìí. Verse 9, Olúwa ni yóò ṣe ààbò àwọn ẹni ìní lára. Gbogbo ẹni tá à ń ní lára, tí tọ̀wọ̀n ọ̀tá sọ pé àwọn lágbára, àwọn tọ́lọ́wọ́n ní agbára, àwọn fẹ́ fi máa fi ní aláìlágbára lára. Tẹ́ ẹ̀yin oppress ẹni tẹ́ rò pé kò mọ̀ nǹkan kan. Olúwa ló olùgbèjà wa. Olúwa ló ń gbèjà. Dáfídì sọ pé Olúwa ó ní ó ń ṣe ààbò fún ẹni, ló ń ṣe ààbò fún ẹni tá à ń ní lára. Ààbò nígbà ìpọ́njú. Lásìkò tí ìpọ́njú bá dé, Dáfídì sọ wípé Olúwa yìí ni ààbò òun. A sì mọ̀ pé Dáfídì mọ̀ nǹkan tó ń sọ. Ẹ mọ̀ pé Dáfídì ló ní ọ̀tá jù. Ọ̀tá Dáfídì pọ̀ tó jẹ́ wípé ọmọ bàbá tirẹ̀ gan fúnra wọn, pé wọ́n tiẹ̀ kọ́kọ́ fi Dáfídì jọba láàrin wọn, wọn àgbà ti Dáfídì. Sọ́ọ̀lù fúnra ẹ̀ gan wàhálà ni fún Dáfídì. Ṣé mọ̀? Àwọn ará ìlú ìfàkósọ́nà tí Sọ́ọ̀lù gbà. Sọ́ọ̀lù lé Dáfídì for how many years? Dáfídì á lọ sunú àpáta, á lọ sunú, kò síbi tí Dáfídì ò sá lọ fún Sọ́ọ̀lù kó má lè rí òun pa. Gbogbo àwọn ará ìlú Sọ́ọ̀lù, gbogbo wọn náà ọ̀tá Dáfídì ni wọ́n. Dáfídì lọ́tá rẹpẹtẹ, everywhere tó bá lọ ọ̀tá ni. But Dáfídì sọ wípé ṣùgbọ́n mo ní Ọlọ́run yìí o, ó ní ààbò mi, ó ní ó jẹ́ kán rí mi gbéṣe. Ààbò mi ni ààbò lọ́jọ́ ìpọ́njú, nígbà ìpọ́njú tí tẹ́tẹ́ ti rò pé Olúwa ń bo lójú rẹ̀ wà. He is right by your side. Ẹgbẹ́ ẹ̀ lolúwa wà kó lọ́bi kankan. Torí pé ó ti jọ́mọ ẹ̀. He is right by your side. Olúwa ò kì í fọmọ rẹ̀ sílẹ̀. Olúwa ni ààbò fún àwọn tí à ń ní lára. Ibi agbára nígbà ìpọ́njú. Tá bá délé àlìká Isaiah 25 verse 4. A dẹ̀ tún lè ka Psalm 37 verse 39. Psalm 37 verse 39. Olúwa ó ní ààbò wa, ó ní ààbò onígbàgbọ́. La ṣe máa ń kọ Christ is my rock, my refuge, my stronghold, firm as that tree root that clutches the land. He who has faith builds without worry. Anyway, ẹ tó bá ti ní Jésù Kristi, ó ti ní ààbò, abẹ́ ààbò Ọlọ́run ó la wà. Psalm 91 láti bẹ̀rẹ̀ dópin, ó máa jẹ́ ká mọ̀ wípé Olúwa òun ni ààbò ẹ tó bá ti gbẹ́kẹ̀lé. But David wá ń sọ ní verse 10, very popular scripture. Verse 10, David wá sọ wípé àwọn tí ó sì mọ orúkọ rẹ yóò gbẹ́kẹ̀lé ọ. Ẹ tó bá mọ orúkọ Ọlọ́run, ó ló máa ń lè gbẹ́kẹ̀lé Ọlọ́run dáadáa. Ẹ má jẹ́ ká ṣẹ́rí. Ẹ tó bá mọ orúkọ Ọlọ́run, David mọ̀ pé orúkọ Ọlọ́run yìí, Ọlọ́run àwọn ọmọ ogun ni. He is the Lord of hosts. Nígbà tó lọ kọjú sí Goliath, David mọ orúkọ Ọlọ́run. So ó easy fún Goliath láti kọjú ìjà sí David láti kọjú ìjà sí Goliath nítorí pé ó mọ orúkọ Ọlọ́run. So tá bá mọ orúkọ Ọlọ́run, ó máa ń jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé Ọlọ́run gan. Kò ní jẹ́ kẹ́rù bà wá, kò ní fi ṣe bó halẹ̀ sí òhalẹ̀ mọ́ra ẹni. Because I know pọ́lọ́run tí mò ń sìn iná ajónirun ni. Mo mọ̀ pọ́lọ́run tí mò ń sìn kìnìún ẹ̀yà Júdà ni. Tó bá sì la ẹnu rẹ̀, ó máa ń gbé kìnìún ayé, ó máa ń gbé mi ní lẹ́ẹ̀kan, á gbé mi ní straight. So tá bá mọ orúkọ Ọlọ́run, ó máa ń jẹ́ ká lè ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. So David sọ pé àwọn tí ó sì mọ orúkọ rẹ ó gbẹ́kẹ̀lé ọ.
nítorí ìwọ Olúwa kò kì í kọ àwọn tí ń ṣe àfẹ́rí rẹ sílẹ̀. Ọlọ́run ò kì í kọ ẹni tó bá ń ṣe àfẹ́rí rẹ̀ sílẹ̀, ẹni tó jẹ́ pé kò lọ́nà mìíràn, tó jẹ́ pé Jésù Kristi yìí nìkan ni ló fi ṣe Olúwa àti olùgbàlà rẹ̀, tí kò tún sí pé bàbá kan níbì kankan, kò tún sí pé mo tún fi Jésù Kristi yìí nìkan, òun ni ààbò mi, òun sì ni olùgbàlà mi, òun sì ni Ọlọ́run mi, òun nìkan ni mo gbójúlé. Final bus stop mi ni, kò tún síbì mìíràn. So Olúwa ò kì í fi irú èèyàn bẹ́ẹ̀, Olúwa ò kì í fi sílẹ̀. Ẹ tó bá ti ń ṣàfẹ́rí Ọlọ́run, Olúwa ò kì í fi sílẹ̀, Olúwa ò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù. So ní verse 11, David wá ń sọ wípé ẹ kọrin ìyìn sí Olúwa tí ó jókòó ní Síónì. Wow! Ẹ kọrin ìyìn sí Olúwa tí ó jókòó ní Síónì. Ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn. Ẹ kọrin ìyìn sí Olúwa, Olúwa tó ń gbé lórí òkè Síónì. Ìgbà tí David ń try àti sọ ní pé Olúwa tí mò ń kọrin ìyìn sí yìí, Olúwa tó ti wà ní ancient Zion tó ti wà ká tó dá ayé ní Zion yẹn ṣe, ó ti wà ń bẹ̀ o. Nígbà tí ayé bá sì parẹ́ tán, tí gbogbo nǹkan bá ṣe, Zion yìí New Jerusalem òun ló ń bọ̀ látọ̀run wíì, tí Jésù Kristi bá ti ṣèjọba rẹ̀ ní Israeli, the new Zion. So Zion yẹn ti wà ká tó dá ayé, ká tó bí wa ni Jésù ni Ọlọ́run yìí ti wà lórí ìtẹ́, ló ti wà ní Zion yìí. Nígbà táyé bá sì parí ní Zion yìí náà, Olúwa yìí náà ló máa jókòó sórí rẹ̀. Olórin Kadosh Kadosh ẹ ṣe popular, orin you ancient Zion King, Kadosh Kadosh, you are mighty on your throne. Olúwa mighty lórí throne ẹ̀, ó jókòó sórí ìtẹ́ yẹn, ti wà láti ayérayé, ó sì máa wà títí ayérayé, ni kò sẹ́ni tó lè yí ìtẹ́ náà. So David sọ pé ẹ kọrin ìyìn sí Olúwa, ẹ kọrin ìyìn sí Olúwa tí ó jókòó ní Síónì. Ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn. Ẹ jẹ́ káwọn èèyàn mọrú iṣẹ́ ribiribi tí Olúwa yìí tí ó ń ṣe. Verse 12, ó ní nígbà tí ó wádìí ẹjọ́ ẹ̀jẹ̀, ó rántí wọn. Olúwa ò kì í gbàgbé nǹkan kan. Ẹni tó ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, Olúwa máa rántí. Nígbà tí ó wádìí ẹjọ́ ẹ̀jẹ̀, ó rántí wọn. Òun kò sì gbàgbé ẹkún àwọn olùpọ́njú o. Olúwa ò gbàgbé ẹkún àwọn olùpọ́njú. Olúwa á gbẹ̀san ẹ̀jẹ̀, Olúwa máa gbẹ̀san. Olúwa ò kì í gbàgbé, kò kì í gbàgbé ẹkún àwọn olùpọ́njú rárá. Olúwa ò kì í gbàgbé. Èèyàn lè gbàgbé, ṣùgbọ́n Ọlọ́run kò gbàgbé. So prayer for deliverance, David wá ń lọ láti verse 13. Ó wá fẹ́ bẹ̀ṣẹ̀ nípa ó ti gbólúwa ga, ó ti yin Ọlọ́run pé Ọlọ́run tí ò kì í fojú fo ẹ̀ṣẹ̀ ni. Tó bá ṣẹ̀, o lè nísinsìnyí o lè rò pé Ọlọ́run ò rí ẹ, ṣùgbọ́n ìdájọ́ ẹ̀ṣẹ̀ yẹn ó ń bọ̀. Ọlọ́run ò kì í fojú fo ẹ̀ṣẹ̀. Láti verse 13, David wá bẹ̀rẹ̀ sí ní fi àdúrà títí ara rẹ̀ àti fún ìdáǹdè ọjọ́ iwájú, future deliverance. David bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run. Ó wá sọ ní verse 12, ó ní verse 13, ó bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ṣàánú fún mi Olúwa, ro ìṣẹ́ tí èmi ń ṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀tá, lọ́wọ́ àwọn tí ó kórìíra mi. Ìwọ tí ó gbé orí mi sókè kúrò ní ẹnu ọ̀nà ikú. Ṣẹ́ni ó mú ìbéèrè rẹ̀ wá nínú ọpẹ́ ni o, but at the same time ó ń bẹ̀bẹ̀ fún àánú, nítorí nígbà mìíràn a lè rò pé kò sẹ́ṣẹ̀ kankan, kẹ́ṣẹ̀ wà, kẹ́ṣẹ̀ dẹ̀ fẹ́ jẹ́ ìdíwọ́ àti ìdènà. So ó ṣe pàtàkì ká máa béèrè fún àánú. Olúwa ṣàánú fún mi. Àdúrà àánú Olúwa ò kì í kọ̀. Ilẹ̀ àánú Olúwa kì í ṣú. Olúwa ṣàánú fún mi. Olúwa ro ìṣẹ́ tí èmi ti ń ṣẹ́ lọ́wọ́ àwọn tí ó kórìíra mi. Ìwọ tí ó gbé orí mi sókè kúrò ní ẹnu ọ̀nà ikú. Ṣé mọ̀ pé so many times ló yẹ kí David ti kú. Àìmọye ìgbà tó jẹ́ pé àwọn ọ̀tá tẹ̀sí wọ́n ti mú David báyìí, ṣùgbọ́n Olúwa dẹ̀ yọ David jáde. So David sọ pé ìwọ Olúwa, ìwọ yìí ló ń gbé orí mi sókè kúrò lẹ́nu ọ̀nà ikú. Gbogbo ìgbà táwọn ọ̀tá ti dẹ páńpẹ́ sílẹ̀ tán ti ṣe, ìwọ ló yọ mí kúrò. Olúwa ṣàánú fún mi. Ro gbogbo ìnira, gbogbo wàhálà táwọn ọ̀tá yìí, àwọn tó kórìíra mi, gbogbo iṣẹ́ ibi tó ń ṣe, Olúwa ṣàánú fún mi.
ṣàánú fún mi. Verse 14, ó ní kí èmi kí ó lè máa fi gbogbo ìyìn rẹ hàn. Ìdí tí mo fẹ́ kó ṣàánú fún mi, ẹ máa wo Dáfídì tó bá béèrè nǹkan ó dẹ̀ máa á fi ìdí ẹ̀ sí kọ́lọ́run lè mọ̀ pé ìdí tí mo fi ń béèrè mi sọ pé kò kàn ṣàánú fún mi kí n lè máa lọ ṣègbéraga káàkiri pé èmi ni the best Christian, no, ṣùgbọ́n kí n bá lè fi gbogbo ìyìn rẹ hàn ní ẹnu ọ̀nà ọmọbìnrin Síónì, kí n lè fi iṣẹ́ ìyanu rẹ hàn ní Olúwa. Tí o bá gbà mí lọ́wọ́ àwọn tó kórìíra mi, má lè fi gbogbo ìyìn rẹ hàn. Àwọn èèyàn á lè mọ̀ pé mò ń sin Ọlọ́run gidi, wọ́n á lè mọ̀ pé Ọlọ́run mi yìí ó jà fún mi lóòótọ́. Ó ní èmi ò máa yọ̀ ní ìgbàlà rẹ, kínú mi kó lè máa dùn nígbà tó bá tú mi sílẹ̀, tó bá tú mi sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá, lọ́wọ́ àwọn tó kórìíra mi yìí Olúwa. Màá máa yọ̀, inú mi á sì máa dùn, kí n lè máa ròyìn gbogbo ìyìn rẹ níbodè Síónì, kí n sì yọ̀ nínú ìrànlọ́wọ́ ìgbàlà rẹ. Ìgbàlà ni pé ká túyàn sílẹ̀. Ìgbàlà tí Dáfídì ń sọ ń parẹ̀ nìyẹn, pé ká túyàn sílẹ̀ kúrò nínú ìdè, ká túyàn sílẹ̀ kúrò nínú wàhálà. So verse 15, ó ní àwọn orílẹ̀-èdè jì sínú ọ̀fìn tí wọ́n wà. Torí Olúwa yìí tó bá fẹ́ ṣèdájọ́, ó máa ṣèdájọ́ pátápátá ni, kò ní mú kankan kúrò. Dáfídì rán Olúwa létí wípé Olúwa, àwọn orílẹ̀-èdè wọ́n jì sínú ọ̀fìn tí wọ́n wà ní o. Nínú àwọn tí wọ́n dẹ sílẹ̀, ó ní ẹsẹ̀ ara wọn òun ló máa ń kó sí. bÓlúwa ṣe máa ń ṣèdájọ́ nìyẹn. Àwọn orílẹ̀-èdè tó bá ti gbẹ ọ̀fìn ọ̀fìn á kó sínú ọ̀fìn fún rẹ̀, tó bá sì dẹ àwọn ó máa kó sí. So Dáfídì sọ wípé Olúwa, bẹ́ẹ̀ yìí ṣe máa ń ṣe nìyẹn, mo fẹ́ kẹ́ ṣe bẹ́ẹ̀ fún àwọn ọ̀tá mi. Nǹkan tí ibi tí Dáfídì ń lọ nìyẹn, wípé àwọn tó wá ọ̀fìn sílẹ̀ fún mi, jẹ́ kán kó sí fúnra wọn lórúkọ Jésù. Àwọn tó dẹ àwọn sílẹ̀ fún mi, Olúwa jẹ́ kí wọ́n bọ́ sínú àwọn wọn fúnra wọn, nítorí pé onídàájọ́ òdodo òní Ọlọ́run. God will repay evil. Kò sí ìkápò oníkàní. Nǹkan tí Dáfídì ń try àti sọ ní verse 15 yẹn, a lè ṣe ní Psalm 7 verse 15. So ní verse 16, ó ní a mọ Olúwa nípa ìdájọ́ tí ó ń ṣe. Àwa mọ Olúwa yìí nípa ìdájọ́ tí ó ń ṣe. A mọ̀ pé Olúwa máa ń ṣèdájọ́ nípa iṣẹ́ ọwọ́ ènìyàn búburú lè à ń fi ìdẹkùn mú. Ẹni tó bá ṣeṣẹ́ ibi, Olúwa máa fi ìdẹkùn, ó máa fi mú. Kí ló ń pè ní ìdẹkùn? Bí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Ẹni tó bá ṣeṣẹ́ ibi, Olúwa á fi mú. So Dáfídì sọ pé Olúwa máa ń fi ara rẹ̀ hàn, ó sì máa ń ṣèdájọ́. Ó ti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdájọ́, ó sì máa ń ṣèdájọ́. Ó ti mú àwọn aṣebi nínú iṣẹ́ ọwọ́ wọn. Olúwa ti mú àwọn aṣebi nínú iṣẹ́ ọwọ́ wọn. Ní verse 17, ìkìlọ̀ ló wà ní verse 17. Ìkìlọ̀ náà ni wípé orí àwọn ènìyàn búburú lè ó dà sí ọ̀run àpáàdì àti gbogbo orílẹ̀-èdè tí ó gbàgbé Ọlọ́run. Gbogbo ẹni tó bá ṣe búburú, Olúwa máa ṣèdájọ́, ó ti wà lákọọ́lẹ̀. Gbogbo ẹni tó bá ṣe búburú, ọ̀run àpáàdì ló ń lọ. Ọ̀run àpáàdì ló ń lọ, níbi tí iná tó ti ń jò, tí iná ti ń jò. Gbogbo orílẹ̀-èdè tó bá sì gbàgbé Ọlọ́run, Olúwa ṣèdájọ́ wọn. Kò sí ẹni tó lè ṣe Ọlọ́run tó lè mú jẹ. Orílẹ̀-èdè tó bá sọ wípé kò sí ta ló ń jẹ́ Ọlọ́run, Olúwa ṣèdájọ́ wọn. Verse 18, nítorí pé a kì yóò gbàgbé àwọn aláìní láéláé. Olúwa kò kì í gbàgbé aláìní o. Olúwa ò gbàgbé aláìní láéláé. Àbá àwọn tálákà kì yóò ṣègbé láéláé. Olúwa máa ń rántí aláìní, Olúwa sì máa ń rántí tálákà. Tá bá délé torí àkókò wa, a lè ka ìwé òwe 23 verse 18. Proverbs chapter 23 verse 18. Nítorí pé Olúwa ò kì í gbàgbé àwọn aláìní, Olúwa ò kì í gbàgbé tálákà. Àbá wọn kò ní ṣègbé. Gbogbo nǹkan tá bá nílò, Olúwa bá àìní wa, Olúwa bá pàdé lórúkọ Jésù. Verse 19, Olúwa dìde. Ẹ máa gbọ́ Dáfídì nsìn o. Ó ní Olúwa dìde, má ṣe jẹ́ kí ènìyàn kí ó borí. Olúwa jẹ́ kí a ṣe ìdájọ́ àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀. A ti ṣe Psalm 7 verse 6
nígbà tá a ṣe psalm 7 àti ṣe olúwa má ti jẹ́ kí ènìyàn kí ó borí, jẹ́ kí a ṣe ìdájọ́ àwọn orílẹ̀-èdè níwájú rẹ. Gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ ibi tí wọ́n rò pé kò sẹ́ni tó rí wọn, tí wọ́n rò pé wọ́n fi nǹkan bojú, pé kò sẹ́ni tó lè mú wọn, wọ́n lágbára. Olúwa jẹ́ kán mọ̀ pé èèyàn lásán ni wọ́n, kán mọ̀ pé wọn kì í ṣe ọlọ́run. Omi àti ẹ̀jẹ̀ ara wọn ìwọ ló dá. Ọlọ́run má ṣe jẹ́ kí ènìyàn kí ó borí, jẹ́ kí a ṣe ìdájọ́ àwọn orílẹ̀-èdè níwájú rẹ. Verse 20 ó wá ń sọ pé dẹ́rù bà wọ́n Olúwa, kí àwọn orílẹ̀-èdè kí ó lè mọ ara wọn pé ènìyàn ṣáà ni wọ́n, kí àwọn orílẹ̀-èdè kí ó lè mọ ara wọn pé ènìyàn ṣáà ni wọ́n. Nítorí mo rántí ńgbà tí COVID wà, tí Pastor Adébóyè sọ pé Ọlọ́run sọ pé the whole world máa lọ on vacation. Gbogbo àwọn tó lágbára tán sọ pé kò sọ Ọlọ́run, ṣé wọ́n á lọ on vacation ni? Everybody ló lọ on vacation nígbà náà. So ìyẹn fi hàn yín pé èèyàn lásán làwọn orílẹ̀-èdè yìí, kò sí tó lágbára tó Ọlọ́run. So Dáfídì sọ wípé Olúwa bá mi dẹ́rù bà gbogbo àwọn ọ̀tá ayé mi, dẹ́rù bà àwọn orílẹ̀-èdè tó ń halẹ̀ mọ́ mi, jẹ́ kí wọ́n lè mọ̀ wípé èèyàn lásán òun ni wọ́n. Olúwa ó máa ń rẹ aṣebi sílẹ̀, Olúwa á sì gbé onírẹ̀lẹ̀, Olúwa á gbéga. Ẹ jẹ́ ká máa rántí wípé ẹni tó bá gbàgbé Ọlọ́run wàhálà ni. Tá a bá ka Bible wa, kò kì í ṣe àwọn tó kọ Ọlọ́run sílẹ̀ nìkan ni o. Tá a bá ka Bíbélì wa dáadáa, tá a bá máa rántí ọ̀rọ̀ Ọlọ́run, tá a bá kà lọ́jọ́ kan, tó bá ti di ọ̀sẹ̀ kan, téèyàn bá ti máa rántí ọ̀rọ̀ Ọlọ́run, tá a máa ṣàṣàrò nínú rẹ̀, èèyàn máa ń ṣílẹ̀kùn fún ọ̀tá ni o. Àní ṣílẹ̀kùn fọ́tá lórúkọ Jésù. So ẹ jẹ́ ká máa yin Ọlọ́run fún gbogbo ohun tí Ọlọ́run ti ṣe. Ká máa fi ti Dáfídì, ká máa fi ṣe àwòṣe, ká máa rántí àwọn iṣẹ́ agbára rẹ̀, ká máa jẹ́rìí síṣẹ́ tí Olúwa ń ṣe nínú ayé wa, kí a sọ fún àwọn ẹlòmíràn nípa iṣẹ́ Ọlọ́run nínú ayé wa àti nǹkan tọ́lọ́run ṣe lórí òkè Síónì, káwọn náà kán lè wá gba Jésù Kristi tí à ń sìn. Ẹ jẹ́ ká mọ orúkọ Olúwa, ẹ jẹ́ ká mọ orúkọ Olúwa. Ẹ má jẹ́ ká kàn jẹ́ Kristẹni tí ò tiẹ̀ mọ nǹkan kan. My people perish for lack of knowledge ni o. Ẹ jẹ́ ká mọ orúkọ Olúwa. So that tá bá ń gbàdúrà, a mọ orúkọ Olúwa tá fẹ́ lò. Tí a kò bá mọ orúkọ Olúwa, èèyàn ò ní lè ní ìgbẹ́kẹ̀lé dáadáa nínú Ọlọ́run. Ṣùgbọ́n tá bá ti mọ orúkọ Olúwa, ó máa ń jẹ́ ká lè trust Ọlọ́run the more, ó máa ń jẹ́ ká lè ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. So má ṣe gbàgbé Ọlọ́run. Nígbà tí a bá gbàgbé Ọlọ́run, ọ̀tá máa ń ráyè wọlé ni. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká tilẹ̀kùn mọ́ àwọn ọ̀tá lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú ẹni tí ó bá wà lórí òkè Síónì tó wá bá wa ṣe Bible study, àbò ti jọmọ orí òkè Síónì tẹ́lẹ̀ tó sì ti gba Jésù Kristi. Ẹni tí ò bá ti gba Jésù Kristi kò tiẹ̀ lè mọ orúkọ Olúwa. Jésù Kristi lórúkọ rẹ̀ ń jẹ́, olùràpadà ni. Nítorí gbogbo ayé ti ṣẹ̀, gbogbo wa la ti ṣẹ̀ o, nínú ẹ̀ṣẹ̀ la gbé bí wa. Gbogbo ayé ló ti ṣẹ̀, ṣùgbọ́n Jésù Kristi wá láti wá fún wa ní ìgbàlà, láti rà wá padà. Ẹni tó bá ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, òun náà á wá di ẹni tó ní ìgbàlà. Kò ní sínú àwọn tó máa lọ sínú adágún iná. Kò ní sínú ẹni tó máa lọ sínú adágún iná. Ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 3, Hebrews chapter 2 verse 3, ó sọ pé àwa ò ti ṣe là, Yorùbá yẹn mi, àwa ò ti ṣe là bí àwa kò bá ná ní irú ìgbàlà ńlá bí eléyìí. You know, if we neglect such a great salvation, báwo la ṣe fẹ́ ṣe? You know, ẹni tí ò bá ná ní irú ìgbàlà ńlá tí Jésù Kristi mú wá yìí, kò sí bó ṣe lè bá Jésù Kristi rìn, kò sì sí bó ṣe lè dé ọ̀run rere. Irú ẹni tí ò bá ti gba Jésù Kristi, ẹni tó gbàgbé Ọlọ́run, èèyàn búburú là ń pè wọ́n, ọ̀run àpáàdì sì ni wọ́n ń lọ. So ẹni tó bá fẹ́ gba Jésù Kristi, tó mọ̀ wípé ó tiẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí òkè Síónì, ó fẹ́ kí Sátánì ráyè nínú ayé rẹ mọ́. Ìwọ náà fẹ́ lè máa yin Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn. Torí ẹni tí ò bá gba Jésù Kristi kò lè yin Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn o. Ó fẹ́ bọ́ Ọlọ́run yìí rìn. Tá bá ṣe tán láyé ń bí, ìwọ náà fẹ́ di ajogún ìgbàlà. Ìwọ náà fẹ́ wà lọ́run rere.
Dávìdì sọ pé tí ò bá mọ orúkọ Ọlọ́run wọ́n máa dà wọ́n sínú ọ̀run àpáàdì ni wọ́n ń lọ níbi tí iná ti ń jò. Bó tó bá mọ̀ pé ò fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ ẹni tó bá gba Jésù Kristi lóòótọ́ àti lódodo sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Lọ́jọ́ náà àríra wa ayọ̀ mọ́ra wa wípé àbámọ̀ orí òkè Síónì lélẹ́yìí o. Inú wa sì dùn. Bẹ́ẹ̀ l'Olúwa ṣe máa ṣe fún wa lórúkọ Jésù. Ẹ ṣé o, thank you all, and the Lord bless you in Jesus' name. Amen. I am rejoicing. Amen. Amen. I am rejoicing. My name has been written. I am rejoicing that I am born again. Ẹ jẹ́ ká jọ kọ. I am rejoicing.